Bismillah, wassalatu wassalamu ala rasulillah. Àtúndà ọpẹ́ fún Ọlọ́run ọba tó ṣẹ̀dá gbogbo ẹ̀dá. Atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé tí ẹ tún ń wò mí, ọbẹ̀ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala, ojú àtẹtí ètò ẹ̀ fi ń gbọ́ wa kò máa ní di nǹkan tí à ń náwó lé lórí, a sì ní rí gbé sọnù bí ó ṣe ìbí ọmọ. Mo tún kí n káàbọ̀ sórí ètò yín, ètò wa. Pẹ̀lú ògo Ọlọ́run ọba, a tún máa tẹ̀síwájú lórí agbọ́nrin tí a pè ní asbabul inhiraf ladal aulad. Àwọn tí ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí a fi ń ya kànràn gbọ́njá láàrin àwùjọ. Lára rẹ̀ báwọn tarbawiyun bí wọ́n ṣe kà á, ó ní adamul mubalat bitarbiyatil aulad. Ọ̀pọ̀lọpọ̀ òbí oní àdágunlá sáwọn ọmọ wọn. Wọn ò lákòólé kankan nípa bó la ṣe tọ́jú àti nípa bó ni a ṣe rè ọmọ. Sí bàbá tó jáde láàárọ̀ ní mọ́tẹ́mọ̀ mẹ́pa lásùnbà, àbí ìyá tó ṣe pé ìgbà tí ó wọlé ó kànlẹ̀kùn ń ló fi wọlé, bó lè ṣe wá ní kọ́mọ orí. Ọgbọ́n tí a gbọ́yé níbi tẹ́lifí ọmọ kò ju pé ọmọ mi ò ní rìn tí ọ̀dà, kò ní wojú olójú, ọmọ tèmi ò ní jalè. Tẹ́rìbíyà oúnjẹ nìkan òní agbájúmọ́ lè ta mà sí tarbiyatun bahimiyya. Ìrẹ́tọ́ bá jẹ́ òbí tó bá ń ṣe báyìí, ẹ dákun já bẹ̀rù Ọlọ́run ọba o. Eléyìí náà kì í jẹ́ kọ́mọ kọ́ yàrá. Irú òbí tó ń bá ń ṣe bẹ́ẹ̀ tó lákòólé kan nípa bọ́mọ rẹ bí ó ṣe lọ sílé ìwé, bí ó ṣe lọ sílé kéwú, tó ò bá ti lákòólé kan pa ilé tó yẹ pé ọkàn sàmójútó pé tí n bá pẹ́ dé lọ́sàn-án àbí lálẹ́, oúnjẹ rẹ ó rí bẹ́ẹ̀ níbi báyìí kó tún lọ gbà lọ́dọ̀ ẹni báyìí. So irú òbí báwọn ọmọ rẹ̀ yóò padà ya ntí ọ̀dá ní o. Abẹ́lẹ́ wọn bàtà ńlá kọ́ mọ̀jẹ̀ káwọn ọmọ tí a kí wọ́n ya ìyàkúyà o. So irú òbí tí bá ń ṣe báwọn òbí tó ti kú pátápátá ni. Ọmọ rẹ̀ ẹ̀yà àwọ̀ mára ẹ máa ṣe àánú rẹ̀. Ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n sọ pé kì í sọmọ òrukàn lẹ́nu tó ṣe pé bàbá àti ìyá rẹ̀ wọ́n ti jáde láyé, wa khallafahu dalila tí wọ́n á fi ilẹ̀ lẹ́nu tó ṣe pé ó yẹpẹrẹ. Táwa lọmọ òrukàn, ẹni táwa lọmọ òrukàn lẹ́ni tí bàbá rẹ̀ tó ti jáde láyé nínú ṣẹ̀ríà Islam. Ẹ̀yin wá ní ńkọ́ táwa lọmọ òrukàn. Ó ní ọmọ òrukàn lẹ́ni tó ṣe wípé ó ṣalábàápàdé bàbá kan tó ṣe pé ó ká ìròjú nípa ilé ayé, àti ìyá tó ṣe wípé òní ijó ọlá àríyá òní ń bá lọ. Irú ọmọ báwọn ọmọ òrukàn ni o. Bàbá àti ìyá rẹ̀ àwọn méjì ti kú. Tó bá ti rí àǹsákà bára mẹ́rin tá a máa ṣe sókò sákàsí àlà. Ẹni pọ̀ wá tá a jí òbí abùkátà sí káráàyè pẹ̀lú àwọn ọmọ wa, fún wọn lẹ́kọ̀ọ́ tó jíire, tọ́ wọn sọ́nà, bá wọn sọ̀rọ̀ nípa bó la ṣe lo ayé. Irú àwọn ọ̀rẹ́ wo lọ kí wọn bá rìn. Ṣùgbọ́n rẹ̀ tó ti lọ látàárọ̀ tó dé lálẹ́, irú eré wo lọ́mọ tọ́mọ rẹ tó ti ṣe, irú àwọn ọ̀rẹ́ wo lọ́mọ tó ti yàn, irú géèmù wo lọ́mọ rẹ ń ló ti play, irú tẹ́tẹ́ wo ń ló ti ta, irú àwọn èèyàn bú wo ń ló ti bá rìn. Ẹ dákun ẹ jẹ́ alákèésí ká lákòólé kan lórí àwọn ọmọ wa, ká má bàa jẹ́ ìbálẹ́jọ́ òbú fún wa tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà. Ìrẹ́ bàbá ìrẹ́ màmá ẹ má jẹ́ àgbàgbé o. Ọmọ rẹ ẹni kọ́ jẹ́ ọ̀ṣọ́ rẹ. Wọ́n jẹ́ pásọ tó sàmà tó mára káàkiri. Ṣàkólé kan nípa àwọn ọmọ rẹ. Ṣàgbéyẹ̀wò nípa àwọn ẹ̀kọ́ rẹ̀ nílé kéwú, ẹ̀kọ́ rẹ̀ nílé ìwé. Eléyìí ní jẹ́ wípé o lákòólé kan nípa ọmọ rẹ. Bákan náà ẹ jẹ́ ǹjọ́ máa rántí máa ń fà tó máa fi yáre. Oníyó tí mo wà kọ́mọ yọmọ òrukàn kí bàbá àti ìyá tàbí kí bàbá rẹ̀ kó ti jáde láyé. Irú ọmọ bá náà kì í sábà yáre o, àfi pẹ̀lú àná Ọlọ́run. Ló fi pé òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alaihi wasallam ló fi sá lójú ọ̀yàn pé ká gbìyànjú ká tọ́jú ọmọ òrukàn dáadáa. Ana wa kafilul yatim fil jannati kahatayn. Èmi àtẹni tí ń ṣe alámòjútó tí ń gba ọmọ òrukàn tí ń gbà á tọ́, èmi àti ẹ̀ bá ṣìjọ wà nínú ọgbà àlùjánnà onídẹ̀ra. Ìrẹ́tọ́ jẹ́ bàbá tó ọlọ́mọ tó ń bẹ láyé, à ń tọ́jú ọmọ kò tí ì bọ́ sójú ẹ̀. Ká má ṣe wá sọmọ tó ṣe pé bàbá tí ó pèsè jíjẹ àti mímu kò sí mọ́ láyé, ló fi jẹ́ pọ́mọ òrukàn náà òun náà bùkátà sí àmójútó tó gbangban. Abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala má jẹ́ àti ìfàwọn ọmọ wálẹ̀ ṣàyè lọ báyìí. Jẹ́ àṣẹ bàbá fáwọn ọmọ wa pẹ́pẹ́pẹ́pẹ́. Kódà ká jẹun ọmọ, ká rán wa ní Mẹ́kà, ká rán wa ní umrah, kọ́lọ́ọ̀bà kó ṣe bẹ́ẹ̀.
títí ìgbà míì tí a tún máa pàdé ma'as salama.